kí wa lórúkọ Olúwa bí a ti ń gbọ́ ìwàásù ti ọjọ́ òní, yálà ń gbọ́ ní orí rédíò ni tàbí nínú èyíkéyìí ẹ̀rọ ìgbéká alátagbà tàbí èyí tí a ń pè ní social media. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ bàbá olóore fún àǹfààní iyebíye àti ẹ̀rí ìwàláàyè yín nínú ayé wa. A sì dúpẹ́ ohun tí ọ̀rọ̀ yín ń ṣe, ọ̀rọ̀ yín tí ń fúnni ní agbára, ọ̀rọ̀ yín tí ń sọ di pípé tí sì ń sọ di títọ́. Jẹ́ bí a ó ṣe máa kíyèsí lọ́jọ́ tòní, ẹ ṣí wa lójú inú o, kẹ́ sì jẹ́ ká gbọ́ yín lágbọ́yé ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Dídé ìṣọ̀kan nínú ìgbàgbọ́ Kristi. Dídé ìṣọ̀kan nínú ìgbàgbọ́ Kristi. Mo kà fún wa láti inú ìwé Éfésù orí ìkẹrin láti ẹsẹ̀ ìkẹtàlá, ìkejìlá àti ìkẹtàlá. Àṣepé àwọn èèyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́ fún ìmúdàgbà ara Kristi títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi dé ọkùnrin, títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi. Èròǹgbà Ọlọ́run ní ṣíṣe àgbékalẹ̀ ara rẹ̀ gẹ́gẹ́ bí ìjọ la lè tọ́ka sí bí ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá bí tí a kà yìí ó ṣe fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ní ìwé Éfésù. A ṣe àfihàn ohun bíi mélòó kan èyí tí Kristi ń retí ní fífi ẹ̀bùn fún ìjọ rẹ̀, èyí tí ìgòkèrè ọ̀run rẹ̀ tí ìrántí rẹ̀ tí a ṣẹ̀ṣẹ̀ ṣe níbi ẹnu ijọ́ mẹ́ta yìí tó ń ṣe ìtọ́ka sí tí a bá wò ó gẹ́gẹ́ bí àgbékalẹ̀ òní ní Sunday lẹ́yìn ìgòkèrè ọ̀run Kristi. Ìtọ́ka sí òun náà ni ó sì ń jẹ́ kí a ní àǹfààní sí ẹ̀bùn tí Kristi ti pa ara ìgòkèrè ọ̀run yìí fi fún wa ní ẹsẹ̀ ìkẹjọ ìwé Éfésù yìí. Ó ní nítorí náà ó wípé nígbà tí ó gòkè lọ sí ibi gíga ó di ìgbèkùn ní ìgbèkùn ó sì fi ẹ̀bùn fún ènìyàn. Ara àǹfààní ìgòkèrè ọ̀run rẹ̀ òun náà ni onírúurú ẹ̀bùn èyí tí a ti pasẹ̀ Kristi tí a fi fún wa. Kì í sì nígbà tí a bá sì wo sàkún rẹ̀ ni Kristi gan ń fẹ́ kó farahàn nínú ayé wa àti nínú onírúurú ẹ̀bùn tí òun ti pasẹ̀ rẹ̀ fi fún wa yìí. Kí ló fẹ́ kó jẹ́ mímọ̀ fún wa? Kí ló fẹ́ kó jẹ́ ìtọ́ka sí? Ní àkọ́kọ́ òun náà ni pé kí iṣẹ́ ìránṣẹ́ kó lè jẹ́ pípé láti ọwọ́ àwọn tá a ti sọ di mímọ́. Ó ní a rí ìtọ́ka sí ní ẹsẹ̀ kejìlá yẹn, ó ní fún àṣepé àwọn èèyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́. Ohun àkọ́kọ́ nìyẹn, ohun tó sì ṣe pàtàkì nìyẹn. Pé nígbà tí a bá gbé ìjọ kalẹ̀, iṣẹ́ ìránṣẹ́ ìjọ kó lè ní ìtumọ̀, kó lè ní èrè tó yẹ kó mú wá, àfi ẹ̀mí mọ́ ẹ̀ àfi fún wa. Kò sì lè ṣeé ṣe láì bá wà ní ìṣọ̀kan ìgbàgbọ́ Kristi. Ó ní kí ara Kristi bákan náà èyí tí ń ṣe ìjọ rẹ̀ ká lè máa dàgbà síwájú àti síwájú sí i. Ara ohun tí èrèdí ìgòkèrè ọ̀run àti àsopọ̀ pẹ̀lú ìṣọ̀kan ìgbàgbọ́ tó ń fi fúnni òun náà lélẹ̀. Ó ní kí ọkàn ìgbàgbọ́ wa àti ẹ̀kún ìmọ̀ Ọlọ́run kó lè sọ wá di akin onígbàgbọ́
ká lè di akin, òun ló ṣe tọ́ka rẹ̀ sí pé ká lè di ọkùnrin, ká sì lè ṣiṣẹ́ akin, ká lè kojú òṣùwọ̀n bí ọmọlẹ́yìn Kristi tó dáńtọ́. Èrèdí ohun tí ẹ̀bùn Ọlọ́run wà fún, èrèdí ohun tí ìṣọ̀kan tó fi gbọ́dọ̀ wà nínú ìjọ Ọlọ́run òun náà lélẹ̀. Ṣùgbọ́n ìbéèrè ńlá náà la lè bi ara wa tó sì dàbí ìpèníjà, òun náà ni pé ṣé ohun tá a tọ́ka sí ṣáwọn èrèdí wọ̀nyí ṣé ó ń farahàn bí, pàápàá pẹ̀lú ìrírí wa nínú ìjọ tí a pè ní ara Kristi, níbi tí a gbàgbọ́ wípé a ti nílò àti máa lo àwọn ẹ̀bùn wọ̀nyí. Lákòókò tá a wà yìí, ó fẹ́rẹ̀ jẹ́ wípé kàkà kí ìfifúnni ẹ̀bùn wọ̀nyí bí a ti tọ́ka rẹ̀ kó ṣokùnfà ìṣọ̀kan, ṣe ló dàbí ẹni pé èṣù ń lò ó láti mú kí ìyapa kó máa pọ̀ sí i. Kí sì ni àwọn ohun tó ń fà á tó fi rí bẹ́ẹ̀, tá a fi lè dé ìwọ̀n bí tí Kristi fẹ́ ká dé nínú jíjẹ́ ọmọlẹ́yìn rẹ̀ àti mímú ara ìjọ náà mímú gbòòrò sí i. Òun náà ni a lè tọ́ka sí ànìkànjọpọ́n, ẹ̀mí ìgbéraga àti ìwà ìgbéraga, àti ìfẹ́ ara ẹni ju ìfẹ́ Ọlọ́run lọ. Àwọn nǹkan wọ̀nyí ló ń ṣe adénà gbòògùn fún mímú kí ẹ̀bùn yẹn kó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ nínú ìjọ Ọlọ́run, mímú kí èròǹgbà Ọlọ́run láti jẹ́ kí ìṣọ̀kan kó farahàn, kí ara rẹ̀ kó lè di pípé, kí a sì lè di àwọn ètò yẹ ká rí gbà lọ́wọ́ Ọlọ́run. Pọ́ọ̀lù àpọ́stélì nípasẹ̀ ìmísí ti ṣe ìtọ́ka ohun tó gbọ́dọ̀ jẹyọ ní lílo ẹ̀bùn tí Ọlọ́run fi fún ẹnì kọ̀ọ̀kan, tó fi fún ìjọ rẹ̀ láti ṣe okùnfà ìṣọ̀kan àti ìtẹ̀síwájú ara Kristi. Ó pe àkíyèsí wa sí pé bí a ṣe lè ṣe ní títọ́ àti bí ó ṣe yẹ. Ní lẹ́tà rẹ̀ tó kọ sí ìjọ Fílípì, ó fi ọkàn Ọlọ́run hàn wá bí a ṣe lè lò, bí a ṣe lè ṣe. Fílípì orí 1 ẹsẹ̀ 17, ó ní kìkì kí ẹ ṣáà jẹ́ kí ìwà ayé yín kí ó máa rí gẹ́gẹ́ bí ìrere Kristi, pé yálà bí mo tilẹ̀ wá wò yín tàbí bí èmi kò sí, kí èmi kí ó lè máa gbúròó bí ẹ ti ń ṣe, pé ẹ̀yin dúró ṣinṣin nínú ẹ̀mí kan, ẹ̀yin jùmọ̀ ń jìjàkadì nítorí ìgbàgbọ́ ìrere pẹ̀lú ọkàn kan. A rí wípé ìṣọ̀kan ẹ̀mí ó jọ Pọ́ọ̀lù àpọ́stélì, ó jẹ́ lógún púpọ̀ púpọ̀. Ó sì fẹ́ kí gbogbo ìfihàn ẹ̀bùn ẹ̀mí kó tọ́ka sí bákan náà. Bákan náà ló ṣe sọ fún ìjọ Kólósè, tó sì ń tipasẹ̀ rẹ̀ rán àwa náà létí ní ẹsẹ̀ 10 Kólósè 1 apá àkọ́kọ́. Ó ní kí ẹ lè máa rìn ní yíyẹ ní ti Olúwa sí ìwù gbogbo. Ká lè rìn ní yíyẹ. Nígbà tá a bá ń ṣe léyìí, a rí wípé ìṣọ̀kan a lè wà, ìṣọ̀kan nínú Kristi a lè farahàn, ara Kristi a lè máa di gbígbòòrò sí. Bákan náà ló tọ́ka wa sí wíwà ní ìrẹ̀lẹ̀. Nígbà tí a bá wo ẹsẹ̀ 2 àti 3, àwọn àmúyẹ kan wà ń bẹ̀. Bí ẹsẹ̀ 1 ṣe sọ wípé kí ẹ̀yin kí ó máa rìn bí ó ti yẹ fún ìpè náà tí a pè yín, pé tí Ọlọ́run ti pe ẹnì kọ̀ọ̀kan sí, tó sì fún wa ní ẹ̀bùn rẹ̀, ká máa rìn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni pẹ̀lú ìrẹ̀lẹ̀ gbogbo àti inú tútù, pẹ̀lú ìpamọ́ra, ẹ máa fi ìfẹ́ fara dà á fún ẹnìkejì yín. Ìyẹn ni pé tí ìgbàgbọ́
tó ń rìn ní ìṣọ̀kan Kristi ó bá fẹsẹ̀ múlẹ̀, à ń láti ní ìrẹ̀lẹ̀ ní lílo ẹ̀bùn, à ń láti ní inú tútù sí ara ní lílo ẹ̀bùn, à ń láti ní ẹ̀mí ìpamọ́ra àti ẹ̀mí ìfaradà fún ara wa nínú ìfẹ́. Nígbà tá a bá ṣe léyìí náà la lè rí i pé ìṣọ̀kan ní ìgbàgbọ́ Kristi á lè farahàn, ìjọ Ọlọ́run ara Kristi á sì lè gbèrú sí i. Lọ́nà kẹta, ó gbà wá níyànjú láti làkàkà sí ohun tí ń ṣe ìṣọ̀kan ara kó lè farahàn, torí pé kí ni o, èṣù ò nífẹ̀ẹ́ sí ohun rere kankan, kò sì fẹ́ kó ṣeé ṣe. Ohun gan tá a gbúdọ̀ mọ̀, ohun gan tá a sì gbúdọ̀ múlò, òun náà lélẹ̀ ló sì gbúdọ̀ jẹ́ ìlépa ẹnìkọ̀ọ̀kan wa láti làkàkà láti ṣe ohun gbogbo tó wà ní sàkání wa kí èyí tó dára tí Kristi ti ṣe kó má bàa ṣe kí ni o, kó má bàa torí wa bàjẹ́. Àdúrà mi sì ni pé kò ní torí wa bàjẹ́ lórúkọ Kristi. A gbọ́dọ̀ làkàkà pé oore ọ̀fẹ́ èyí tá a ti rí gbà tó ti sọ wá di òmìnira, tá a rí gbà ní ìfarahàn onírúurú ẹ̀bùn tá a jogún látọ̀dọ̀ Kristi kó má gbọ́dọ̀ jẹ́ àṣìlò. A gbọ́dọ̀ máa làkàkà fún ìmúgbòòrò àti ìfẹsẹ̀múlẹ̀ àti ìtẹ̀síwájú ìrere Kristi. A ò gbọ́dọ̀ fààyè gba Sátánì kó sọ wá di igi wọ́rọ́kọ́ tó ń da iná rú. Ète Kristi ni pé lọ́mọdé lágbà ká dúró ṣinṣin. Kò sì sí bí eléyìí ṣe lè ṣeé ṣe tí a ò bá wà ní ìṣọ̀kan ìgbàgbọ́ nínú Kristi, bí oníkálùkù bí a ti ń kó ipa, bí oníkálùkù bí a ti ń lo ẹ̀bùn wa, bí oníkálùkù bí a ti ń gbìyànjú pé kí ìjọ Ọlọ́run kó lè máa tẹ̀síwájú. Mo gbà ládùúrà wípé oore ọ̀fẹ́ yìí Olúwa á jẹ́ kó fẹsẹ̀ múlẹ̀ nínú ayé wa, ṣùgbọ́n mọ̀ dájú wípé ẹni tó fẹ́ ṣọ̀kan nínú rẹ̀ òun láti mọ̀ ọ́, òun láti mọ̀ Kristi kí ẹ̀bùn èyí tó ti fi sínú ayé rẹ̀ kó lè hù jáde. Ó sì ní láti mọ̀ kó lè lò ó ní ìgbésẹ̀ ayé rẹ̀ nínú rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́, torí pé tí a bá mọ̀ Kristi, àṣìlò ẹ̀bùn yìí, àyálò ẹ̀bùn yìí lọ́wọ́ Sátánì, òun náà ni ó farahàn, èyí tí ó sì pa ìjọ Ọlọ́run àti ìṣọ̀kan ẹ̀mí tí yóò pa lára. Mo gbà ládùúrà wípé oore ọ̀fẹ́ bó ti ń gbọ́ láti yọ̀ǹda ayé rẹ kí ẹ̀bùn rẹ lè jẹ́ ìtẹ́wọ́gbà fún ìmúgbòòrò ara Kristi, kí Olúwa kó fi fún ẹnì kọ̀ọ̀kan ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.